èmi ò fọwọ́ sí pé kárí bandit tó pè bọ́ lọ́wọ́ káwá pa àfẹ́ mu láàyè o. tá a bá fọwọ́ ara a bá fi wọ́n so wọ́pọ̀ ètò ìjínigbé tí wọ́n jí wa gbé yẹn ó máa dókun pátápátá. torí pé àwọn tí ń ṣajínigbé yẹn àwọn bandit yẹn kìí ṣe pé wọ́n dé àwọn ọmọ ìlú kan náà fún wọn lọ́wọ́ àwọn ọ̀gá náà ń bá wọn ṣiṣẹ́ pọ̀ tí wọ́n fi ń sọ̀ sí ìpẹ̀lú sẹ́yìn àwa fúnra wa la máa fi mú fúnlẹ̀ láàrin ara wa àmójútó ra wa fúnra wa a yẹra wa wò God bless my brother tí a bá yẹra wa wò tá a dúró tira wa ọkàn àwọn bàbá wa balẹ̀ ìgbà tí àwọn bàbá wa náà wà nípò tí àwa wà yìí kò bàjẹ́ lórí wọn báyìí àwọn ọ̀dọ́ kan yẹn ká jẹ́ kó bàjẹ́ lórí wa kò yẹ ká ṣe bẹ́ẹ̀ báyìí ká fọ àwọn bàbá yìí lọ́kàn balẹ̀ ni àwọn là ń dà wọn láàmú gbogbo bandit wọnú ìlú yẹn a lè kójú wọn búra wa àwọn bandit yẹn ò fi sìgìdì rárá kó fi ọlọ́tọ̀ lẹ̀ mímí búra wọn ní dúró tábàjọ fọ́ sọ́wọ́pọ̀ tábàwọnú igbó tí wọn ò ní dúró wà kó kọ́lọ̀ búra ìlú wọn fúnra wa tí bandit ò ní dúró rárá ok bóyá ẹnu là ń jà ní bóyá ló là ń pa yìí ok mo ti dé Kwara nísìnyí. mo lè mọ̀ wípé gbogbo wa ń sìn pátápátá a ti wà ní sìn. Òdùnlájà rẹ ti ń dẹ́rù bàwọ́ rẹ bí. èmi mọ̀ wípé gbogbo èmi ni bàbá adébábá ńlá adébábá rẹ̀. ẹ dákun ọmọ ìyá pariwo tí a bá wá sí Kwara State tí àwọn adé baba ńlá ọlọ́run bẹ́ẹ̀ lè bínú. ẹrù kú yẹn ìgbà tí mo bọ̀ láti Kogi mo yà bẹ̀ bọ̀ á tuntun bẹ̀ ní ìyẹn akẹ̀yà ni eléyìí á dé bẹ́ẹ̀ á dé baba ńlá gbogbo bí tí gómìnà wà á dé pátápátá yóò sí bẹ́ẹ̀ nìkan àyè dé sá adékìtì á wọ̀ bẹ̀ torí pé ilẹ̀ baba wa níbẹ̀ ẹnìkan kò sì lè dẹ́rù bà wá bẹ̀ torí pé ìlú baba wa ní àdẹ̀fẹ́nusẹ́ tẹ́ ẹ bá ní àfẹnusẹ́ ni tábà ti ń bọ̀ fóun tó lè wà. ẹjọ àwọn tí wọ́n ń bẹ ẹnu gbó àwọn baba wa ní kíní kan bẹ ẹnu gbó wọ́n ló dún mọ̀ ọ̀rùn mọ̀ ọ́n. àti ẹ̀sìn ìkẹ́kẹ́ ẹnu gbó kò sí ìkẹ́kẹ́ ẹnu gbó ìbẹ̀rù ọlọ́run ba òun ní bẹnu gbó yẹn ṣùgbọ́n àwọn tó ń bẹnu gbó tó ń dẹ́rù bàá yẹn àwọn ò ní bẹ̀rù ọlọ́run ba lọ́kàn òun náà ṣe ń ṣe bẹ́ẹ̀ ìbẹ̀rù ọlọ́run bá tó ti wà lọ́kàn tiwa yẹn àti wá jẹ́ kí wọ́n mọ fi kó wa láyà jẹ but now àwa náà ṣe tán láti sọ fọlọ́run pé ọlọ́run gbogbo àwọn ọ̀tá wa tó wá ń pa àwọn bàbá wa tó ń jí wọn pé tó ń ṣiyàn máa pẹ̀lú wọn ọlọ́run bá dojú wọn bọ́lẹ̀ ọlọ́run bá ní sọ̀kalẹ̀ wá dojú wọn bọ́lẹ̀ àwa fúnra ara wa ní kẹ́kẹ́ kájọ fọwọ́sowọ́pọ̀ ká fi àwọn bàbá yìí lọ́kẹ̀ balẹ̀ o gbogbo wọn tí ọwọ́ rẹ̀ ọ̀bá mọ́ lórí ìrìn àjò bandit ní Kwara State bóyá kọ́ mọ́ sá lọ sí Kogi o torí pé ẹnikẹ́ni tí a bá trace tí a bá gba owó ẹ̀ níbi ètò bandit nípínlẹ̀ Kwara ní gbogbo gómìnà bíbá yìí á bandit wọn náà ní o. kí ọlọ́wọ́ bá kó rẹ̀ wá lọ́wọ́ bàbá tó ní wá kó rẹ̀ wá lọ́wọ́ bàbá wa tí a fi ṣe olórí security wa Ìlú Ẹkùn security network Ìlú Ẹkùn Ìlú Ẹkùn Ìlú Ẹkùn. ẹni tó bá mọ ìtumọ̀ Ifá Ìlú Ẹkùn ní dábàá kó fẹ́ bá wa jà. torí pé Ifá Ìlú Ẹkùn ìlú tó bá ti dá Ifá yẹn àlàáfíà máa ń wà ń bẹ̀ ni ọrọ̀ máa ń wọ̀lú yẹn ni owó máa ń wọ̀lú yẹn ni ìfọ̀kànbalẹ̀ máa ń wọ̀lú yẹn àwọn bàbá mi yẹn ní ajá ò ní dókò ẹkùn láéláé ó ṣèwọ̀ bí ajá àwọn báńdíìtì bí ó ṣe wá dókò ẹkùn tiwa èmi fẹ́ mọ̀ èmi ẹ̀ nígbàgbọ́ wípé gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ sọ̀pọ́tà mi lórí Ìlú Ẹkùn ní Kwara State mo ti fi ọwọ́ gbáyà fáwọn bàbá mi yìí pé ẹ̀ ní dójú tì mí láéláé torí pé mo mọ̀ yìí pé ìkẹ́kọ̀ọ́ nílò okun kọ́mọ́bọ̀ọ̀nù yín láéláé ẹ bá ti ń lọ ní ẹ̀mọ̀ bọ̀ọ̀rẹ́ ni ìfẹ́ ìkẹjọ lọ́nà èmi ò fọwọ́ sí pé kárí bandit tó pè bọ́ lọ́wọ́ káwá pa àfẹ́ mu láàyè o mi ò sí lórí rẹ̀.
níjà irọ́ ẹ má sì mí gbọ́ Fúlàní tó bá ń gbérù ìlú ẹ̀ tó ń ṣiṣẹ́ jẹ́jẹ́ kò sí tọ́kàn wá pẹ̀lú ẹ̀ o ọmọ Nàìjíríà jọ ni wá o ọmọ ìyá sí bẹ́ẹ̀ o wọ́n sọ pé mo jẹ́ ọmọ security wẹ̀kùn ọmọlọ́ba Fúlàní ti ṣiṣẹ́ ẹ̀ lọ jẹ́jẹ́ o tọ́ bá ṣe yẹn bọ́lọ́pàá bá pè ọ́ kì í ní dá sí o BJS bá pè ọ́ kì í ní dá sí o ṣùgbọ́n anybody tí ó bá gbé ìbọn lọ́wọ́ tá a bá pàdé ẹnu gbó àgbà. ohun tó bá ti lè mú ẹ gbé ìbọn wọnú ìlú wa wá tẹ̀lé ẹ̀sára ìlú wa tó kìí ṣe fìgìláńtẹ́ ìlú wa tẹ̀sí ọdẹ ìbílẹ̀ ìlú wa tí ẹsẹ̀ bí tọ́ wá gbẹ̀mọ̀ wọnú ìlú wa kírímìnà ni ọ́ àní gbàmọ̀ lọ́wọ́ ẹ a máa kílẹ̀ ẹ̀ ni. mo dúpẹ́ lọ́wọ́ lẹ́ẹ̀kẹ́sì mo dúpẹ́ lọ́wọ́ àwọn PJN wa pàápàá jùlọ olórí PJN wa ní ìpínlẹ̀ Kwara Ọlọ́run níjọ́ bàjẹ́ fún yín ẹ̀mú mọ́ sí ni ẹ̀mú lọ ẹ̀mú bọ̀ ni ẹ̀mí parẹ́ láíláí gbogbo àwọn ọmọ tẹ́ bá ti ń kó lọ wọn mọ̀ bọ̀ láyọ̀ àti bàbá mi ní gbogbo ọmọ tákàrà bá kó lọ sínú epo òun ni wọ́n kó bọ̀ ìdí ni wípé àkàrà ó jára ẹ̀ àkàrà jára ẹ̀ tí ẹ bá bu àkàrà sínú epo yóò mọ wá láti wá gbogbo àwọn ọmọ rẹ̀ mọ́ra èyí tó bá kú bẹ́ẹ̀ á fi ìwàkà àìwà bọ́ta ni torí pé yóò mọ ta sí yóò mọ ta òróró yẹn débi pé ẹ mọ yọ mí lẹ̀ sọ Ọlọ́run jẹ́ káwọn ọmọ kú mọ́ ẹ lọ́wọ́ ẹ̀ ìjábọ̀ láéláé ìgbà tí à ń bọ̀ lẹ́ẹ̀kan ìkànnì àwọn ọmọ wa kan fún lásìdẹ̀ẹ́ lórí ọ̀kadà ó lè ṣe léṣe bàbá ẹ̀yin bàbá mi ìgbà tá à ń bọ̀ tẹ́ni àwọn ọmọ tẹ́ni wọn á pàdé mi ọlọ́kadà kan náà àwọn ọmọ yẹn ó ṣubú lulẹ̀ ó lè ṣe léṣe gan ó pọ̀ gan mo fẹ́ kẹ́ bá mi mójútó kẹ́ bá mi ṣiṣẹ́ lé lórí dákun bàbá Ọlọ́run ìjọba jẹ fún yín ṣe léṣe gan ni o mi gbọ́mọ ẹ̀ ó ṣe léṣe gan ni ó lè kó kẹ́lẹ́sẹ̀ gan bàbá ọlọ́kadà yẹn ó gbé ṣubú onímọ́tò gan lórí ẹ̀ṣẹ̀ lọ Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ fún yín mo fi àsìkò mo fi dúpẹ́ lọ́wọ́ yín bàbá mi ẹ̀ màmá mi ẹ má bínú wípé mo pẹ́ débi báyìí ṣé mo pẹ́ Ìbàdàn ni mo ti gbéra bàbá rẹ̀ ń bọ̀ lọ́jọ́ náà ọ̀nà yẹn ò wá òkè dáadáa kọ́rọ̀ ọba tó la ẹ̀kọ́ bá fi agbára bàbá Tinubu ká gbogbo ojú ọ̀nà yẹn wọ́n fẹ́ ṣe é bọ̀ díẹ̀ yẹn tí ẹ bá wo gbogbo ọ̀nà tí bàbá Tinubu ń ṣe é ṣe wọ́n cast irin sójú títì ni wọ́n wá da kankireti ni Ọlọ́run ọba tó ní wọn yóò bá mi kankireti gbogbo àwọn ọ̀tá wọn pátápátá ìwádìí àwọn tó lọ ọdún ìní gbogbo ẹni tí ọba rẹ̀ fẹ́ jọyìn Ìwẹ̀kùn security network voluntary ni wà gbowó ṣùgbọ́n ìjọba mi ń dá mi lójú pé yóò jà sówó yóò sì jà sọ́lá wọ́n fún wa ní mọ́tò wọ́n fún wa ní gbogbo ìjà tí a mọ̀ lò. gómìnà Kwara mọ̀ pé bàbá wa Bọ́lá Ahmed Tinubu òun ló pàṣẹ ẹ̀rọ ẹ̀kú fún wa àdáṣe gómìnà mọ̀ bẹ́ẹ̀ kọmíṣánná pólísì mọ̀ yìí pé bàbá mi Bọ́lá Ahmed Tinubu ló fún wa ní Ìwẹ̀kùn láti fi ṣe security fún àwọn fámìlì wa ṣùgbọ́n gbogbo tẹ bá fẹ́ ṣe ẹ máa fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ọlọ́pàá ni o tẹ bá rí nǹkan bàbá wa tẹjọ́ lórí wa ń bí bàbá onígbìn bàbá òkè onígbìn èyí tí ẹ bá rí pé agbára yóò ká ẹ pọ ọlọ́pàá sí ni o tí ẹ bá fura sí bandits kan tẹrù pé eléyìí ìrẹsẹ̀ rẹ̀ mọ́ tẹ́ ẹ bá bọ̀ lọ́wọ́ ẹ̀ tẹ́ ẹ bá kẹ̀yà lọ́wọ́ ẹ̀ ẹ mú fọlọ́pàá sẹ́kẹ̀ tí mo sọ yé dáadáa bàbá ẹ mú fọlọ́pàá ni o ẹ mọ́ ṣèdájọ́ ẹ̀ fúnra yín ṣùgbọ́n ìtẹ́ bá ti bá bọ̀ lọ́wọ́ ẹ̀ ẹ mọ́ waste time well said. Bàbá wa òkè onígbìn àwọn ní GOC wa àwọn ni wọ́n jẹ́ olórí gbogbo Ìwẹ̀kùn wa ní Kwara State ní báyìí bàbá ẹgbẹ́ káwọn yẹn bá yẹ bá pàdé fún bàbá ẹ pàdé fún bàbá ẹ pàdé fún bàbá so bàbá tẹ mọ bàbá tẹ mọ máa nìyẹn sè bàbá ló máa lead wa lọ sí gbogbo àwọn ìlú yìí ní one by one láti lè lọ mọ àwọn tí ń ṣẹlẹ̀ ń bẹ̀ gbogbo ìlú tá a máa dé gbogbo ìlú tí àwọn bá lè jẹ sọsẹ́ bàbá máa lead wa ìmúlẹ̀ máa pàrọ̀ aṣọ àpàtọ́ ìlú yẹn ní one by one láti lọ abẹ́ láti sí báyìí láti lọ ná àwọn àmì ọ̀rọ̀ sẹ́ẹ̀tì bẹ̀rẹ̀.